scared their future is no longer bright. And one stupid person will come and tell you to shut up, as if you don't know what you're talking about. You know, basic electricity. I'm going to be charging on my phones now. I don't need to go to the next street. These are all my cables. In Nigeria, you have to go to the next street. All you need to do is just go there. It is not free. It's not like the power is free, but at least it is available for us to use. 64 years, ìlú lórí burúkú yẹn kò provide enough fáwọn aráàlú. Tó bá fẹ́ charge, you have to go to the next street láti lọ charge, and all these can no longer be accepted, and that is the reason why we have said we do not want to have anything to do with this shit hole country. Yoruba people, we are too intelligent to be deceived by anybody anymore. That Nigeria will be successful. Nigeria is a black man, the most populous. How does that bring food to our table? It doesn't bring food. So the shit hole country needs to go. The jungle needs to go. The jungle must go. And that is exactly what Babakitoye has told us. Okay, United Kingdom, okay, to America, okay, to Yoruba homeland. So all I need to do is just charge the phone. I don't need to go to Okoko Michael and charge the phone. Education, zero. Nothing is working. Moki Awa Stella Shoda in the good morning. Moki Ababi Kunle Shita, Omobolaji, Salamu Alaikum, Akwongbe, Awedi Melo Leni. Allah jẹ́ kí a rí ẹ̀yin oṣù. Dẹ̀ need olórí burúkú Sultan of Sokoto to come and dictate to us how we want, to have our own festival. And fún ẹ̀yin tí ẹ ṣì ń béèrè pé lórí ọ̀rọ̀ Imam Ìlọrin ní láti jáde ní láti clear air on the current situation in tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n. Imam láti jáde. He needs to come out and tell us exactly the current situation of what he wants to do. Bí a ó sì fi wá pẹ̀lú Yorùbá nation, bí a wọ̀ ní sí pẹ̀lú Yorùbá nation. That is not my job. My job is to call him out, and we have done that already. His job is to come out and clarify himself of all the allegations labeled against him. And we hope that he will be doing that, and we can know how to move forward. Is that going to stop or delay Yoruba nation? No. Mr. Abe, good morning to you, sir. He cannot stop Yoruba nation. Chief Imam cannot stop Yoruba nation. Yoruba nation, even me, I cannot stop Yoruba nation. So Yoruba nation will continue with or without Imam Ilorin. So we hope that he will come out and clear the air on all these allegations about receiving award from those Olori Buruku Fulani that are telling us, like Sheikh Gumi, Olori Buruku, that Yoruba people, we are miscreants. Imagine Gumi telling us that we are miscreants, Olori Buruku. How can we be miscreants? Do I look like somebody that is a miscreant? Am I like a miscreant to you? Are we miscreants? Olori Buruku Gumi is saying that we are miscreants. Our job is to remind Gumi, a Fulani man, that we are not terrorists and we are not miscreants. So, I waited the 20 or Adura Wagba. So as I always say, this platform is to keep you awake all the time. As we wake up every day, we need to remind Yoruba people that Nigeria is not for us. Nigeria is for criminals that deceive you that Nigeria will be great. Nigeria can never be great. And it will not be better for any Yoruba people to still be supporting
Nigeria. If you support Nigeria, you're supporting, a dead country. And Nigeria died in 2014, and we will bury Nigeria in 2025. And we pray that Tinubu, as all the crises is happening in Nigeria, it will make Nigeria to be faster for Nigeria to be divided. So that is our prayer. So we pray that Tinubu. So Tinubu láti mọ̀ pé Nigeria ò lè ṣiṣẹ́, and gbogbo ẹni tó bá ń sọ fún Tinubu tó ń advice ẹ̀, jàgùdà ni wọ́n, olè ni wọ́n. They all just want to eat out of the national cake. But our job is to tell them that Nigeria failed long time ago. So good morning once again, and let's catch up. And we have just about an hour láti fi sọ̀rọ̀. If you have any question, ẹ lè bí mi ní question tí ẹ bá fẹ́ bí wá, and I will try as much as possible. I don't know what's going on with the Instagram again. It keeps disconnected itself, so I don't know whether Olori Buruku Mark be able to disconnect yourself. I as well just leave and not stress myself when I'm on Instagram, so I might as well just leave that. Many questions that people are asking is, Shechi Fuma, Shiwa Beluwa, Mr. Ahmed, no going back, Benny. No going back means no going back. So this is a question that was asked by somebody this morning. Let me pick it from. No, that's not me. That's mine. So that is not. Boom. Let me pick it from. No, that is not the one I'm looking for. Oh no. Oh no. Oh no. Mo kí gbogbo ẹ̀yin ará ìlú Ìlọrin, Adélẹ̀lérí, bọ́fẹ́ bọ́kọ̀, Yorùbá máa tú kúrò nínú the jungle tí British create. Ṣé fi máa mú Yorùbá? Question náà ń béèrè lọ́wọ́ yíyan o, gbogbo ọmọ Yorùbá ń bí léèrè pé ṣé fèní kú Fọlájídé lẹ̀ ń ṣe ni àbí báwo? Òun tó túmọ̀ sí pé ṣé ń dí sí fara yín ni tẹ̀rù pé ń dí sí fún wa. Ẹni tó bá dalẹ̀ ó dalẹ̀ o. Bẹ́ẹ̀ni. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ni o. Bẹ́ẹ̀ni. Movement Yorùbá nation tá à ń bá lọ ẹ bá dalẹ̀ ilẹ̀ á dà yín o. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń dalẹ̀ lórí ọwọ́ tá a wà yìí pé movement ọ̀rọ̀ Yorùbá ló jẹ wá lógún ká dá dúró. Bẹ́ẹ̀ni. Tẹ́yìn kan wá ń ṣe bí ẹni pé ń tẹ̀lé wa tẹ́yìn tọ́gbọ́n gbójú wíńdò bọ́ta ó di dandan o. Ẹ máa fọwọ́ járe kú ni òun gbẹ́ tó bá ti dalẹ̀. Bẹ́ẹ̀ni. Bí èmi gan bá dalẹ̀, mo gbọ́dọ̀ máa bálẹ̀ lọ ni. Kò sí reason tí a gbọ́dọ̀ wà láyé, because we are not here to play. Ọ̀rọ̀ Yorùbá òun ni mo ti dárun mọ́jú nísìn. Ṣé èmi àwa máa dárun mọ́jú? So tá bá ti dalẹ̀, kò sí reason tá a ṣe gbọ́dọ̀ wà níbí. Mo kí ẹ jàre brother mi, Ọlánipẹ̀kun, mo kí ẹ dáadáa. So bí èmi gan bá ti dalẹ̀, a gbọ́dọ̀ máa bá lọ ni. So bí anybody bá náà ń ṣe Yorùbá nation tó ń deceive, and anybody tó bá lè clear síta fún yín tẹ́ bá ń gbọ́ program wọn pé Yorùbá gbọ́dọ̀ lọ, and lílọ ta fẹ́ lọ kò ń ṣe ní next year, we gotta go this year. Kò sí reason tá a lè lọ lọ́dún yìí. Tẹ́ bá ti ń gbọ́ any program tá ń sọ fún yín pé Yorùbá lè lọ bọ̀ kò tí tó àsìkò, ẹ bẹ̀rẹ̀ sí wò wọ́n dáadáa. They must be telling lies. Anybody that tells you that Yorùbá ò tí lè lọ nísìn, ká ṣe sùúrù díẹ̀, start checking on them. They must be telling lies. So ìbéèrè ló ń bí yín o, chief man, kẹ́ wá answer ìbéèrè tó ń bí yín. Ta ló ń pè wá ní ìdájí báyìí? Ẹ̀yin ò sùn ni, ẹ má bínú ẹ̀yin àwọn bọ̀. Ṣé máa fi fóònù lólówó kiri nìyẹn? Àti lélẹ̀, oh, Bishop
Bishop ẹ máa pè lórí the other number tẹ́ ń pè sí yẹn mo fi ń ṣe program má bínú èèyàn wá jàre àti yàn sì fi máa fọwọ́ kan fóònù nìyẹn ẹ má bínú èèyàn ọmọ láti end lè máa start ẹ̀ pẹ̀lú ọ̀nà dá fóònù. Bishop ò ní mọ̀ pé fóònù tí mò ń lò yẹn má bínú èèyàn wá. Normally kò jẹ́ kí n fi fóònù yẹn ṣe program but la fẹ́ ṣe sí tí ní káwọn èèyàn support wa fún wa lówó ká ṣe so many things. Yẹn bá ń ṣe program èèyàn gbọ́dọ̀ ní many multiple device ní kò ṣe device ẹyọ kan and you can use any device but àwọn èèyàn ṣe ń dúró kí tv ṣe lórí burúkú àti channels television àti Arise kọ́ wá máa sọ nípa Yorùbá nation fún yín ṣáwọn yẹn ní time yìí ṣàwọn alamọ láti gbára wa sílẹ̀ yẹn kan bá ní pé yẹn kan bọ̀ wá gbọ́yàn sílẹ̀ yẹn bọ́dí yẹn kan bọ́ ìgbà yìí sílẹ̀ especially all this media tó wà Nàìjíríà so it's important that ká tètè mọ̀ tá a ṣe ṣe so à ń ṣe Yorùbá nation ẹ̀yẹ́ expect àwọn media tó wà against Yorùbá nation ní Nàìjíríà ká wá sọ fún wa pé Yorùbá nation ọ̀nà àbáyọ ṣé àwọn yẹn máa polongo Yorùbá nation àwọn èèyàn ní polongo Yorùbá nation because as far as they concern Yorùbá nation ọkàn wọn àwa ní Yorùbá nation kan Yorùbá nation ọkàn kò kan àwọn yẹn so kọ́lọ̀ kó ṣàánú àwọn èèyàn wa àwọn tó ní tí wọ́n tó ń fún wa tẹ́ẹ̀fẹ́ fún wa it is well ẹ̀nà ní gbogbo ọjọ́ wa àwa ọ̀nà àbáyọ ayọ̀ níjọ́ kan so it is important that our people understand that supporting media like this is in the interest of everybody. So just had a bump or Bishop Faison. So let me call him back. To put more on the program now, let's check me. Mr. Bamidele Mokiye Karo. Àṣírí kọ̀ọ̀kan mo kí yín. Ẹ káàárọ̀. Mo ń lo fóònù yẹn fi stream tẹ́lẹ̀ mo ní láti. Mo gbọ́ kọ́ ni mo rò pé láyẹn máa ń wá fún tọ́. Mo mọ̀ pé yẹn máa pè ẹ mọ̀ pé gbà táwọn fáwọn yẹn máa pè láàárọ̀ mo ní kí n sáré fi ṣe ká fi ṣe program náà ni. Ẹ kú ètò. Ọlọ́run ló ní ṣe. Má ti sọ tẹ́lẹ̀ pé àwọn ọ̀dàlẹ̀ wà láàrin wa wọ́n dẹ̀ máa Ọlọ́run máa yọ wọ́n kúrò. Ẹgbọ̀rọ̀ náà. Díẹ̀díẹ̀ Ọlọ́run máa yọ wọ́n dànù. Mo fẹ́ dárúkọ anybody but ó kàn jẹ́ pé bàbá yẹn with that ó surprise èèyàn because kò sí any reason tó máa lọ upload picture àwọn tá a mọ̀ pé tá a sọ wípé ọ̀tá wa ni what do you want to create? Àbí ó fẹ́ aṣọ fẹ́ púfù pé olùlàjà ní àbí ṣàǹjà nígbà fẹ́ kú níbi kan òun mú ẹ sọ wípé ṣẹ́rí kíní kan ṣẹlẹ̀ ṣẹ́rí Ìlọrin that place tá a bá ní tábàgbà Yorùbá nation lẹ́nu tá a bá ní problem rárá. Gbọ́dọ̀ tẹ̀lé wa lọ the people are mixed and compromised. Ó ṣẹlẹ̀ ní Israel. Òun ni Israel ṣe ní problem pẹ̀lú Gaza dèní. Òun ni Israel ṣe ní problem pẹ̀lú Gaza dèní. Isaiah prophesied about it and also wípé Gaza will be forgotten. Ó sọ fún wọn pé wọ́n máa fi Gaza lẹ̀. But this generation when they came back tó gba àwọn ilẹ̀ wọ̀nyẹn wọn ò fẹ́ jẹ́ kí Gaza let go. Gaza yẹn was the garrison tí àwọn Philistine nígbà yẹn tó jẹ́ kọ́ tent ibi tó ń wà gangan dá Gaza ibẹ̀ ni kìíní ti jáde wá bá terrorize àwọn Judah Goliath
Goliath of Gath. Gath is in Gaza. Goliath of Gath is a Philistine, and the same Philistine is what the Europe call Palestine now. So I'm just buttressing history. So now that they've taken over everything, now we know issue of what happened in the Loring. And over there, even the people there that speak Yoruba claim many times that they are just speaking Yoruba, that they are not Yoruba. Claim many boy was so alpha long so if we are going to forcefully so you be okay let that by Yoruba nation to pay Ìlọrin gbogbo ilẹ̀ wa ni pé ká take Ìlọrin yẹn referendum la máa fi ṣe àwọn wo ń bẹ lọ́mọ Yorùbá tó fẹ́ tẹ̀lé Yorùbá willingly opinionly àìní owó níbí tó jẹ́ wípé Fúlàní nìyí afẹ́ fún yín lẹ̀kẹ́ máa lọ join north àgbàlẹ̀ yín adé fi wọ́n lẹ̀ adé cut ibẹ̀ yẹn off we will never have problem but wípé afẹ́ lé wọn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa di egungun ni wọ́n máa di turn in your flesh ibẹ̀ ní Fúlàní tún máa gbà wọlé ṣe wá lọ́ṣẹ́ nínú Yorùbá nation we have to get that clear. Mo ti sorry in meeting pẹ̀lú bàbá àti nígbà yẹn Okebon was there in the meeting. Ó ní náà pé a máa lé gbogbo ọmọ mú kọ lẹ́rìn lé what? But playing with fire lé what? So it's not that we won't have power to overtake but you have it's like ó fẹ́ ìyàwó tí ò lọ́ọ̀pẹ̀ ó ló fẹ́ by force ó máa ní wọ́n ló máa ní problem nínú ilé ọ̀pẹ̀ ò ní balẹ̀. So you have to let go. So that is the dilemma with all those people from Ilorin. That is the history of Yoruba. Let us know they are not trusted, and that's the reason. Nínú oríkìtì Yorùbá fún wọn máa ń pè wọ́n ní Ilorin Mesujamba. That means they are terrible. That they from Jamba is terrible. Someone that can do you wickedly, you unexpectedly. So I'm so sorry for all the people that are sincere Yoruba that came from that side, but that is the truth. So that's it. So that Baba or that Alpha, I don't know, Chief Imam or something. I don't know why he would do that at this time, and he is supposed to humble himself if he's truly sincere and explain himself out. And it's true, he is disconnected with Baba, and we don't know why he is doing that. Even when we did the award and sponsored by Ruba and Baba at Benin, the Baba Kitoye is it 2023? Is it 2023? Yes, award that was sent to him. Baba said he never called to appreciate. It's only Baba this thing, this man from that region, Baba, it's only Baba Gege Oju that sent his picture to show that he has handed over to him. He did call to appreciate also. Thank you. Everybody call, even you mentioned architect, Baba, what's his name in there? They called, they appreciate. Even from other place called. So if you claim a Yoruba nation and you are going in the wrong direction, and you should let the people we talk. So if people who talk, you should explain yourself and not be angry. If you are angry, definitely something is wrong. And that's the reason when you say, I want there to pull on you, I bet to you that the Lord review and them out. Only when policies or idea or how to move forward is being discussed or being executed, Yoruba nation, no, all them are booked
some people look them, maybe they are far from. No, they are not. They are not. So yeah, gbogbo àwọn tó ń ṣe yẹn ti cast, ó ti cast. Olóṣèlú ò bá sẹ́ndì wọn wá pọ̀lì Nigerian government ò bá sẹ́ndì wọn wá, gbogbo yẹn ti cast. Ọlọ́run máa frustrate wọn out. Àti wọn dẹ̀ máa tù nílé ìtawà. In Jesus' name. Amen. Amen. Ẹ ṣé gan ni. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sir. Yeah. Mo kí gbogbo èèyàn wa. Mo kí àròlé Odùduwà. Governor Ayédatiwa ti padà position lọ́wọ́ gómìnà èyí eléyìí Tógun olórí burúkú mà ní governor Ondo State olórí burúkú governor tó ń pa àwọn èèyàn lójoojúmọ́ tó rí solution sí ṣé governor nìyẹn ìyẹn kì í ṣe governor mọ́ governor tí wọ́n ń pa èèyàn lójoojúmọ́. There was protest in Akure yesterday. People protested yesterday in Akure. You know, all these governors are selfish bastards. Olórí burúkú ni wọ́n. And èpè lọ́wọ́ wọn gbà lẹ́nu wa láràárọ̀ lọ́sàn-án lálẹ́ because àní fi yín sílẹ̀ because láti 1999 ó yẹ kí a ti rí changes ní ilẹ̀ Yorùbá pé à ń ṣe democracy 25 years or almost 26 years. Àwọn èèyàn wá ṣe ń struggle. Àwọn èèyàn wá ṣe ń, you know, the basic things of life. They can't enjoy it. Ìyàn kan lè wá sọ fún wa pé ká dákẹ́, ká shut up, on top waiting, àní dákẹ́ o. So Nigeria, like I said, ó ti wà ní ibi tí Ọlọ́run ti fi arrest ẹ̀. Mr. Owoduni ẹni Yorùbá talk. Owó mélòó lẹ fi ra ìbọn, ṣe lówó ìbọn. Talk náà ni. Talk náà ló máa mú kankan jáde. Tẹ́yìn kan bá ń sọ pé wọ́n talk, we always ask, you know, do you know that this talk has helped us to where we are today? Nobody wants to go out there and be like Igboho. Ṣé ìmá jáde láti lọ ṣe bí Igboho? Ṣé ní àyè? It's easy to sit down and comment. Ẹ máa jẹ́ ká encourage ara wa. One of the most easiest thing is to sit down and be saying that Igboho tó láyè dé sìn ìbọn fẹ́ pa sílé ni. Ẹ fi pé ọ̀rọ̀ tó easy nìkan tá à ń fà yìí ni. We have to encourage our people. A gbọ́dọ̀ encourage wọn to come out so that kó lè dìde fúnra wọn. We have to, you know, give them the reason why tí gbogbo wa máa come out, not just one person. Mr. Perry, good morning. So nobody should come and condemn people and say they're talking. Yes. Oh, everybody jàre kí la máa ṣe sí. Ní bá ti jí, tó bá ti sùn ló ti dòkú, tó bá ti lajú, ó ti wà láyé padà nìyẹn. So kàyé máa sọ pé people are talking. Yes. Part of the job is to talk. CNN okò ń sùn 24 hours ní CNN. Ó ṣiṣẹ́ bí aago mọ́jú ni. Àbáwá tẹ̀tí sùn díẹ̀ nísìn. Because I think need that kind of resources to be on live program for 24 hours. We don't have the resources, we don't have the kind of money. So we have to encourage our people, and talking is part of it. Amama sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tá dẹ̀ ń sọ yẹn, òun ló máa ginger gbogbo àwọn tó jẹ́ alágbára. Ìgbòho nìkan kọ́ lálágbára náà. Níbo làwọn tó kù wà? Àti mọ̀ pé Gani Adams yẹn ní kankan tó fi ọ́fà ọmọ Yorùbá. Àfi kó lọ pàtí kó máa káàkiri. Mo ti ní kó relocate padà lọ sí Ondo State. Ó jókòó sí Lagos State. I don't know what he's doing in Lagos State. Wọ́n pa àwọn èèyàn ní Ondo State. Ó jókòó sínú Lagos State ń bẹ̀. A máa wọṣọ funfun ká. Ondo Aláàfin wọn á pàṣẹ fóun pé kóun bẹ̀rẹ̀ iṣẹ́. Bí Aláàfin tuntun ní Gani Adams ń dúró dè. You know, he has a lot of people. Tó bá tẹ̀ lọ perform there bí àwọn diaspora àdáwó fún wọn. But he is waiting for Aláàfin láti pàṣẹ fún wọn pé kó dìde. This nonsense, you know, kind of people. Tó bá jẹ́ pé Gani Adams náà jáde bí olóyè Ìgbòho ṣe jáde ni, a fún ní gbogbo support. But tó bá jẹ́ pé ẹlòmíì náà jáde ni, bọ́lúkàrúkú jókòó sábẹ́ inú yàrá wọn, wọ́n wo bó ṣe fẹ́ lọ. So we gotta encourage our people to come out for night vigil tó ń bọ̀. Kọ́lọ́n jẹ́ kó bá gbogbo aláyé. Kọ́lọ́n jẹ́ kí gbogbo wa lè rí ṣe. Because eléyìí tí Tinubu ń bá lọ nísìn,
ọlọ́run má jẹ́ kí ogun kó lọ bẹ̀rẹ̀ at any time tá a prepare ìyẹn la ṣe láti máa sọ̀rọ̀ because Rivers State nísìn is getting hot ṣe gbogbo àṣà ń gbọ́ tọ́nà ti blow pipeline àbí gbogbo ọ̀gbọ́n ń blow pipeline gbogbo alágbọ́nà gbogbo ń blow pipeline ṣé àwọn tí wọ́n gba gọ́vnà mọ́ wọn lọ́wọ́ nísìn wá fold hands wọn bẹ́ẹ̀ ni bí akí aláàfin ti tó ń bọ̀ ìgan kó tẹ̀ gbọ́n Gani Adams kó gbọ́n yọ kúrò jàre jẹ́ àmọ́ tó ń ṣe kọ́fíyàn jẹ́ oyè kó má lè gbé adìyẹ látijọ́ ta ti ń sọ náà kó tẹ̀ fira níbi tó wà pé kó tẹ̀ lọ sí Ondo State ṣé mi ni máa bá Gani Adams lọ sí Ondo State ṣé mi lọ́ fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣèbí kọ́ tó lè fihàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò oníṣẹ́ tó ṣe débẹ̀ ni ṣé mi tí mo wà London ni máa wá sí Nàìjíríà ni máa lọ sí Ondo State máa lọ máa bá yín jà pé Fúlàní fi pa yín ṣé èmi ti jagun kan rí ni ṣèbí Gani Adams ló ti jagun rí lọ́sẹ̀ fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbọ̀kàn fún yàn ni àbó fowó rà ni ọ̀ṣà fowó rà yẹn tí ẹ̀yin ọmọ Yorùbá yìí dìde kẹ́ mọ ohun tá a fẹ́ ṣe nínú ọdún tá a wà yìí má yẹ kẹ́ni kankan fúlì yín kí Mr. Sunday sọ̀rọ̀ gbìyànjú làwọn máa ṣe àwọn oníṣẹ́ méjì iṣẹ́ kan táwa gbà lélẹ̀ ká sùn ká jí ká dẹ̀ encourage ara wa bá ṣe máa gbára wa sílẹ̀ torí kò sẹ́ni kankan tó máa gbà yín sí nobody like I said nobody is coming to rescue you nobody is coming to save you you gotta save yourself. America has a lot on their table but we are hoping and praying that America might intervene with the federal government nígbà táwọn bá ti bẹ̀rẹ̀ night vigil nígbà táwọn Biafra náà bá push America might have no other choice than to intervene and we hope that all these will happen very very soon so but for now we just have to keep pushing and pushing and pushing. That's all we can do. That's all we can focus on for now. Because as it stands right now, this country is becoming unbearable for millions of our people. 60 million Yoruba people are living in a country where they don't even know their fate. Imagine, and Tinubu ti fi báyé ara ẹ̀ jẹ́ because onírọ́ ni Tinubu is a liar. Àwítán wọ́n ní Tinubu is a terrible president. Àwọn kan jáde wọ́n defend it. Gbogbo ẹni tẹ́ bá defend irọ́ ẹ̀ ní ṣoríire. Wọ́n ní Tinubu is a bad president, is a terrible president. Ìyàn kan jáde ó sọ pé Tinubu kò ń ṣe terrible president. Tó bá tún máa jẹ́ terrible president nǹkan. So mo kẹ́yìn yẹn wá o. So bá ṣe ń ba lọ lẹ́ǹkan ẹ jẹ́ ká tó padà sí mo rí kankan lórí Facebook nísìn on the bad president ni and we pray that Donald Trump, according to Dr. Kemi, will release the file of late MKO Abiola kátẹ̀ mọ àwọn tó pa MKO Abiola náà just like they've just ẹ má bínú ẹ̀ tẹ́wà lórí Koikimedia to do I don't know what happened. I started it but it didn't start. Just like bá ṣe fi mọ ẹni tó pa JFK. And many people in Nigeria wọ́n mọ kankan about posting kan sórí social media wa because wọ́n ti restrict information. Àwọn astronaut ṣe èdè nísìn ṣe ní tó tẹ̀ níná máa mọ pé astronaut kan wà lókè for 9 months ṣe ní tó níná tó ì tí jẹun àmọ́ pé àwọn kan há sókè. The astronaut just returned back yesterday after 9 months in space. So mo post JFK ìyẹn kan béèrè pé what is the meaning of JFK alátútù ṣe ṣàlàyé fún àwọn tó wà lórí platform wa ta ló ń pè ní JFK irú èèyàn wo ló jẹ́ so èèyàn kan wá sọ pé you talk too much ṣe lè lọ represent wa ṣe lè ṣe bí Ìgbòho ṣe tẹ̀lé bá wa ṣe bí Ìgbòho àwọn tó fi ṣe bí Ìgbòho náà kọ́ ni à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nísìn. ṣé fi máa mú Yorùbá question náà béèrè lọ́wọ́ yíyẹn o ó gbọ́ ọmọ Yorùbá bí léèrè pé ṣé fèlè kú fọlá dìde lẹ́ ń ṣe ni àbí báwo
òun tó túmọ̀ sí pé ṣé ń deceive ara ṣé ń deceive ara yìí ní tẹ̀rù pé ń deceive wa ẹni tó bá dalẹ̀ ó dalẹ̀ o ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ni o bẹ́ẹ̀ni movement Yorùbá nation tá ń bá lọ ẹ bá dalẹ̀ ilẹ̀ adá yìí o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀mi kan bá dalẹ̀ ilẹ̀ adá mi gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀mi tó kan bá bá ti dalẹ̀ èmi Ọláyọmí Kóìkì hold on pé Nàpáṣẹ movement ọ̀rọ̀ Yorùbá ló jẹ wá lógún ká dá dúró ẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá sọ pé àwọn ọmọ ṣe ẹyọ kan kò pé méjì UK ló wà nísìn ẹ lọ bèrè lẹ́niwẹ̀ èyí tó fojú ẹ jẹ́ kí n má tún lọ síbẹ̀ ó wà Nàìjíríà gan wọn kó tó wá sí UK ó tún dé UK gan àwọn eléyìí òye Nàpáṣẹ wọn kò sólóṣèlú kan tó mọ̀ wọn ìwọ lórí burúkú kan wọn ṣe ń sọ pé Nàìjíríà máa work olóṣèlú lòṣì ni wọn tó bá ti ráwọn tó strong wá pè wọn mọ́ra wá buy wọn into their side so that wá lè jẹ́ káwọn yẹn kọ́ má lè disturb wọn and that's why Tinubu created gbogbo thugs agbèrò rẹpẹtẹ ó create agbèrò ó ń bi chief imam léèrè ìbéèrè là ń bi yín ẹ wá dá wa lóhùn àwa la máa answer àwọn question yìí èyí lè máa wá answer question làwa ń béèrè àwa ti bí ní question èyí máa wá jáde ẹ wá ṣàlàyé fún wa báyìí lè báyìí kọ́ kò ṣe pé kẹ máa sọ pé wọ́n sọ̀rọ̀ yín wọ́n gbé wọ́n pull yín out nígbà tí Dúpẹ́ dé ṣèbí bó ṣe fẹnu ẹnu ẹ̀ fi pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ tó mú ẹnu ẹ̀ tó wà rọ́ọ̀fù táwọn olórí burúkú Wálé Àlẹ́ àti gbogbo wọn tán náà ń sọ́pọ́tì Dúpẹ́ Onítìrì tó kódà wọ́n bá ṣe fídíò kọ̀ rí àwa tàtẹ̀ bá ṣe fídíò kọ̀ gan sef àmọ́ bó ṣe rí kùkùté olórí burúkú ṣége banza woman tẹ́ ẹ̀ bá ní ṣe Yorùbá nation kẹ́ jókòó sẹ́gbẹ́ kan kẹ́ máa wò wá látòkèrè àìmọye ọmọ Yorùbá tó ní kankan ṣe pẹ̀lú Yorùbá nation náà àwọn olórí burúkú tó ń dúró de Nàìjíríà máa ṣiṣẹ́ ń dúró de Ṣèyí Tinubu máa lọ́mọ òfò Fúlàní afẹ́pọ̀n bàbẹ́ afẹ́ ìfàjá ọlọ́mọ ẹ̀kọ́ pa bàbẹ́ sórí oyè àdúrà táwọn gbà ní fọ́mátẹ̀ pa sórí oyè fún wa torí tó bá pa bàbẹ́ sórí oyè àwa iná lẹ́ máa pèpè kájọ ká bá yín pariwo síta lórí pé wọ́n lè pa bàbẹ́ ẹ̀ ni wọ́n pa MKO Abiola ni Fúlàní pẹ́ MKO Abiola dá wọ́n pa bí pàdánù MKO Abiola tó lé fún ọ̀tẹ̀lẹ́ kọ́nà mélòó ni bàbá ẹ̀ tí ì ṣe ìdí ráìsì lẹ́yìn pín ọmọ òfò Ṣèyí Tinubu lórí burúkú ọmọ àlè bomb bastard mad people all over the place wọ́n pa bàbá ẹ̀ dànù àtẹ̀ǹgbọ́ pé Ṣètìmá ní Ṣèyí Tinubu ti di vice president ni ẹ̀ ń pín ráìsì káàkiri mo kí ẹ̀jà rẹ̀ Abíọ́dún George èèyàn dáadáa gbogbo ọmọ Yorùbá wà ń lé ilẹ̀ ti mọ́ nísìn inú oko ni ẹ lè jẹ́ kó lọ sóko people cannot go to farm people àwọn èèyàn ní iṣẹ́ mélòó lẹ́ ń ṣe ẹ tó fi ta pure water gan kò sí iná tó máa fi charge àbí tó máa fi plug freezer then àwọn tó ní bande owó burúkú ló ń san kò síṣẹ́ wá pa bàbá ẹ̀ dànù ṣòro pé bàbá ẹ̀ strong tó yẹn ni Abiola was a very strong man internationally, locally and within Africa. Wọ́n pa tuẹ́ wọ́n pa wọn kódà 32 years bàbá dáàdì bàbá kan tẹ̀ sọ send message mi pé Koiki náà Babangida did not apologize kò tí apologize mo ń bọ̀. tẹ́yìn kan wá ń ṣe bí ẹni pẹ́ ń tẹ̀lé wa tẹ́yìn tọ́gbọ́n gbójú wíńdò bọ́ta ó di dandan o ẹ máa fọwọ́ járe kú ni. mo kí ìyàwó Yorùbá wòye ẹ kú iṣẹ́ takuntakun ọba Elédùmarè àbá dúró tì yín ẹ kú iṣẹ́ ẹ kú gbìyànjú gbogbo àná là ń ṣe gbìyànjú ọlọ́dẹ bá wa dé ládé mo kí ẹ sáyé Balógun bẹ́ẹ̀ ni Abíọ́dún George àwọn ilé wa wà ń lé nísìn kíyàn wà ń lé àgbàlagbà kó má lè ra fóònù bẹ́ẹ̀ bá tẹ̀lé ra fóònù system kọ́dọ̀ wà ìdí mi náà nísìn mò ń sanwó fún fóònù mi every month contract ni iPhone 15 ni mò ń lò mo ò lè ra ní cash because mo ò lówó ẹ̀ nígbà tí mo ta drug ní London tí mo dẹ̀ ṣòdù àwọn tó dẹ̀ ń ṣòdù gan ní London gan ọ̀rọ̀ òdù ṣe mọ́
Britain ti fún gbogbo ẹ̀pọ̀ wọn pa. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe yahoo yahoo, ẹ̀yin tó yẹ kẹ́ jẹ́ ká máa tó yẹ kẹ́ pé Silicon Valley lẹ́ẹ̀ ká ṣí fún gbogbo yín, kẹ́ máa bá wa da space ìlú, tẹ́ máa bá wa send èèyàn lọ sí space ká lọ sí space ká ẹ fi ń jalè. Ọ̀fẹ́ tó mú gbogbo yín ẹ̀wọ̀n lẹ́ máa kú sí l'Amẹ́ríkà. Tẹ́ ń jí owó lówó l'abroad, ẹ wá ra Mercedes Benz, ẹ ṣe yahoo, ẹ ṣe this. A tún ní àwọn kan yahoo plus, àwọn ọmọ Yorùbá tó brain tó wà tó rí wọn ṣiṣẹ́ láti ẹ pẹ̀lú òfò nínú jungle ni gbogbo yín wà. Báwo ni ẹ ṣe máa lọ sí university enter recharge card? Ṣé recharge card àwọn ẹgbẹ́ yín tà l'Amẹ́ríkà? China ń create olówó, mo rí very dark man káàkiri bí ẹ̀ṣọ́ léwò lémọ̀. Come and buy human hair, I will introduce you to this. Ṣé ẹ káwa máa lọ ra nǹkan ní China? 200 million ní factory, a ṣe ń lọ sí China lọ kẹ́rù wá. Inú òfò àtàdánù yẹn làwa fi jókòó sí. Àwọn ìlú kéékèèké ṣe dáadáa káàkiri gbogbo àgbáyé. Wá pa bàbẹ́ wo, kò sí nǹkan tó máa ṣe sí ọmọ àlè. Gbin ráìsì káàkiri. Abiola built everything in the north. Wọ́n padà pàdánù ni. Ẹ gbọ́ tí ọmọ Abiola sọ pé àwọn ò ṣe kéèsì pẹ̀lú Babangida. Ọmọ ẹ̀ Jamiu ó dáwọn ò ṣe kéèsì pẹ̀lú Babangida. Wọ́n ṣe máa ṣe kéèsì. Ẹ̀gbọ́n tí dáàdi wa yìí sọ, wọ́n ní Koiki correction. Babangida didn't apologize, he only accepted responsibility. Olórí burúkú kò apologize, ó accept responsibility ni. Bóun lòun pa MK Abiola, bọ̀ kò tí jáde láti sọ fún wa pé báwo ló ṣe padé Légiwá. Gbogbo àwọn military officer ní Babangida pàdánù. Àwọn máa jáde, ṣe rò pé easy láti máa dìde máa jáde. Mo dáhùn mọ́jú nísìnyí, àwọn máa sọ̀rọ̀ ẹ̀kan ọmọ àlè. Ẹ̀yin tẹ̀ níná, ẹ̀yin tẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ lágbàáyé. Mo ń wo ìyàwó mi Paliki Sharma, mo gbọ́ news lánàá 7 billion ni wọ́n pa ní India fún festival kan tó ṣẹ̀ ṣe tán pè ní Holi. Do you know what 7 billion dollars is? Owó ìlú wọn $7 billion for a festival. Èló ni la pa nígbà tó ṣe Ọ̀ṣun Òṣogbo lórí burúkú dancing senator tó tíkùn ẹ̀ dàbí ọ̀gbẹ̀nù. Èló ni Ọ̀ṣun Òṣogbo mú wọlé fún yín? Ọ̀ṣun Òṣogbo mú 10 million wọlé bó ṣe wà yẹn. Ṣèbíbi tí iná bá tẹ̀ wà ní tí mosquito máa jẹ àwọn èèyàn. Gbogbo ẹni tó ń bọ̀ láti abroad, títí ò débẹ̀, internet ò ṣiṣẹ́ níbẹ̀, good road ò débẹ̀, omi ò débẹ̀. So àwọn local nìkan ló ń lọ ń ṣe Ọ̀ṣun Òṣogbo. Ọ̀ṣun Òṣogbo tó yẹ káwọn èèyàn máa dé láti Brazil, kọ́ máa dé sí airport lọ́ṣun, wá kọ́kọ́ dé sí Lagos State. Ẹ wá drive wọn láti Lagos. Ṣèbí mi gbé Ọ̀ṣun State kọjá nígbà tá à ń lọ sí Èkìtì. Do you know the risk láti Lagos dé Ọ̀ṣun State on the road? Ọlọ́mọ ẹ̀kọ́ lu ẹ̀kú sójú títì pẹ̀lú àwọn trailer Dangote olórí burúkú tí yẹn drive car. Àtẹ̀dúpẹ́ nísìnyí ó ti ní òun ò gba náírà mọ́ láti fi tẹ̀pọ̀, kò pé òun, ó ti ní dọ́là lòun fẹ́. Imagine a festival wọ́n pa $7 billion. Màá fún yín ní information yẹn. Mo sọ fún yín pé international platform níbí báyìí kò ń ṣe local. Ẹja gbọ́ pàdé mi nàpàṣẹ tán mọ̀ bọ̀. Gbogbo ẹni bá ti dalẹ̀ ilẹ̀ múvẹ́ẹ̀tì tá ń bá lọ yìí, Yorùbá nation ló gbé ibà kìíní o. Ẹ bá bólóṣèlú ṣe tẹ́ ń tàn wá tẹ́ ò pé bí àwa lẹ̀ ń tàn, ara yín lẹ̀ ń tàn o. Sorry. Ní bá wa délẹ̀ ìlérí o. Aṣẹ́dùmarè. Láìpẹ́ láì jìnnà ilẹ̀ máa yọ gbogbo ẹ tó bá dalẹ̀ o. Bó ṣe máa rí nìyẹn.